ìran Yorùbá níbo là ń lọ. afẹ́fẹ́ lẹ́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  ní ṣe wí oko lálo lálo. ẹ̀fún fùlẹ̀lẹ́ àṣewé àgbọ̀njìà. Bẹ́ẹ̀mi Adékúnlé Àràká bá data wẹ́wẹ́ ọ̀rọ̀ síná tán alábòsí ó sì mọ wúkọ́ fèrè. Yàgbó yàájù lórí ewì mi tòní. Afọ́nbalé afọ́nbára oko ata káàkiri ọlẹ́ka. Mo ti di girigiri ẹsẹ̀ kó ajá. Àkútẹ́ ilé ọ̀rá wùsà dọ́gbọ́n sí. Yọkàn máa yí káàkiri ni. Mo ti dàgbàdo núgò fàdìrẹ àwòmọ́jú. Adékúnlé Àràká lèmi jẹ́fẹ́ tí ọ̀bá mọ̀ ọ́ jàre. Gbẹ̀ngbẹ̀lẹ̀kú ni mi ti ń dábì tó wù mí. Òkúta inú omi tí ìkígbe òtútù tí ìbẹ̀rù òrùn. Ọmọge tútù tí ò ṣe fi dáná. Ìtì ọ̀gẹ̀dẹ̀ òwúlò láàrò. Igúnnugún ọ̀nà ní onídìrí. Elétí dídì ọ̀nà ní aláriwo bẹ́ẹ̀ pé dọ̀la. Ọ̀rọ̀ àwọn gómìnà yẹ Yorùbá mo mú wá. Tá a bá ń sọ̀rọ̀ máa lè nílẹ̀ Yorùbá. Kìí ṣẹni tí wọ́n bá gbóyún ẹ̀ wá láti ta. Tí wọ́n bí sílẹ̀ ẹlòmíì nìkan lọ máa lè. Ẹ máa gbọ́nà sí àẹnu mi. Tá a bá rọ ọmọ Yorùbá tó rí pé fìyàjọ ọmọ Yorùbá tí ò lè sọ̀rọ̀ ọ máa lè ní. Tá a bá rẹ̀ tí fọwọ́ aago ọmọ Yorùbá sẹ́yìn ọmọ àlè ni. Tá a bá rọ ọmọ Yorùbá tí ń fẹ̀tọ́ Yorùbá dùn Yorùbá ọmọ àlè náà ni. Ìran Yorùbá aláàlé ní 60 million. Àwa rẹ̀ yọ ẹnìkan ṣoṣo tára rẹ̀ kọ̀wọ̀ sí. Sunday mi Ìgbòho sà. Bàbá Dámì torí ẹ̀ pé tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénú. Sunday mi Ìgbòho mo kí ọ akọni ni. Irú Sunday Ìgbòho yapa wọn jáde ní asán ọ̀lẹ. Àfikún wọn máa dánú. Ẹ̀yin gómìnà wa ẹ wá mú wa lẹ̀ fún yàjẹ. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá tí ń ṣerú ẹ mọ̀ra yín. Nǹkan ń ṣẹlẹ̀ nípínlẹ̀ yín ẹ rí nǹkan ṣe sí. Mákindé o tún fọwọ́ aago wa sẹ́yìn nílùú Ọ̀yọ́. Ìwọ tá a rò pé èèyàn gidi ni ọ́ tá a rò pọ̀ ọlọ́pọlọ. Àṣẹ́kò ó sì láákàyè kankan. Owó tẹ́ dílẹ̀ ńlé káàkiri ẹ̀ lọ́pọlọ àti tòlù. Fáyẹmí lẹ́kìtì. Àti ẹ̀gbọ́ pé wọ́n ti ń talẹ̀ Èkìtì fáwọn Fúlàní. Àṣírí rẹ̀ tú. Ọmọye bílíọ̀nù tó lè fi ṣe Christmas fáwọn èèyàn rẹ̀. Àwọn òpònú gómìnà. Oyètọ́lá lọ́sùn Ọ̀dọ̀yọ̀. Àràràdà tí ń ṣe náà nu táwọn pátì rẹ̀ sọ pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ta gbangba mọ́. Gómìnà tí ọ̀dọ́ tún mọ̀ yàtọ̀ sósì. Prince Abíọ́dún lógún. Wọ́n náà ń pera rẹ̀ lọ́mọ ọba sọ́mọ ọba kan máa jagun bí ẹrú. Abíọ́dún ẹ̀ṣẹ̀ làákàyè ni ẹ wo tí ń ṣẹlẹ̀ lágbègbè yín. Kẹ́ẹ̀gbọ́n ọmọ ìyá yín lẹ̀ àwọn àlejò lẹ́ǹtì lẹ́yìn kí wọ́n máa pa wá lọ àbí. Torí pé ẹ fẹ́ ṣẹ̀ méjì lórí ìjọba. Sanwó-Olú ó ti ẹ̀ ti di kọ̀ndẹ́mù lẹ́kọ̀ọ́. Kọjára ayé kò jẹ́rù ọ̀run. Kọjọ́ èèyàn kọjọ́ wèrè Sanwó-Olú ṣé bí wọ́n ṣe é ṣèjọba nù.
wọ́n ń jiyàn gbélé kò wọ́n ń pààyàn àìmọye òkú ṣùgbọ́n tá a bá fẹ́ fẹ̀hónú hàn ní Tomland Bridge pé ètò ìjọba yín ó ti sú wa torí owó tẹ̀ ń rí lórí tóògèètì yẹn ẹ̀ sì ń kó bọ́n sàwọn ọmọ ẹ̀ ń pa wọ́n dànù láyé EndSARS ẹ̀ ń kó àwọn ọlọ́pàá ẹ̀ ń kó wọn síbẹ̀ Boko Haram ń bẹ ẹ̀ débẹ̀ ẹ̀sìn ń pa wá nù gbó wa ẹ̀ sọ nkankan àti ẹ̀ nílà ákàyè ọpọlọ yín dúdú ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá. ẹ ǹlẹ́ o gómìnà Ondo Bàmí Akérédolú ẹ̀yin kú jàkútakúta díẹ̀díẹ̀ ni ẹ gbìyànjú ẹ ṣe wọn tẹ́ ẹ lè ṣe kó tẹ̀ jẹ́ kó sì ń tẹ́ ẹ ṣe kò múlẹ̀. tá a bá ríru Sunday Igboho tó bá pọ̀ tó yapa kí ni jẹ́ kí ní àná á ti fọ̀lú mọ́ ẹ̀yin kẹ́yẹ kẹ́ ràn wá lọ́wọ́ kẹ́ ẹ gbówó lẹ̀ ẹnu lẹ̀ ń jà káàkiri kẹ́ ẹ ra mọ́tò fómi kẹ́ ẹ lọ ilé aṣẹ́wó lẹ mọ̀ kọ́mọ ó kú lábẹ́ yín kẹ́ ẹ máa wá ọmọ ogún ọdún 18 years káàkiri tẹ́ ẹ bá sùn ẹ̀yin olówó wa ẹ ràn wá lọ́wọ́ ẹ ń tọ́ sọ lẹ́nu ọ̀sàpò ìyàkọ́ kò sí bó tilẹ̀ wù kájọ ó dùn tó lè dàbí ilé ńlá ṣe ń pariwo Oòduà nation is now ẹ fọwọ́ sí àwa ń lọ kọ́sẹ́lẹ̀ sàn 2023 tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ lọ mọ̀ sétí torówó tẹ́jì náà ni ẹ wọ́wọ́ security vote tí wọ́n ń fáwọn gómìnà kọ̀ọ̀kan bílíọ̀nù ni kí ni wọ́n fi ṣe ẹ̀yin ìlú ẹ̀yin náà bí wọ́n léèrè owó tí federal government ẹ máa fáwọn ọba ẹ tó ń jí èló lẹ̀ ń fáwọn ọba èèpìn ní kọ́bọ̀kọ́bọ̀ lẹ̀ ń fún wọn àwọn náà mọ sáré tẹ̀lé yín káàkiri gómìnà ní ń pọba láti bọ́ba sọ̀rọ̀ ọba aláṣẹ láti pe gómìnà mọ̀ gbogbo agbára àtàṣẹ àwọn ọba wa ẹ ti gbà. Adékúnlé Àràká àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀kọ́ dodidi ibi tẹ́ ẹ bá bá wa dé bóore lẹ bá ṣe ó kù yín ọkọ lọ́hún bí kàlẹ́ bá ṣe ó kù yín ọkọ lọ́hún ẹ̀wẹ̀ tó tún ṣẹlẹ̀ ní sásá ẹ̀wòlé baálẹ̀ sásá ẹ̀wòlé sẹ́ríkì tọ́jọra wọn lórí ilẹ̀ wa bójò bá ń rọ̀ baálẹ̀ sásá yìí lè sùn gbogbo páànù ẹ̀ ló ń jò rí nǹkan ẹ̀yà wa wọlé sẹ́ríkì bóde tàbí ààfin ọba ó tún fáìn dúdú Olúbàdàn lọ ọ̀bì yín ẹ̀yin Yorùbá tọ́jọ́ máa lè ẹ̀yin olóògùn tẹ́lẹ̀ lóògùn tó dájú ọ̀bì ẹnu lẹ ní ẹ̀ ní nkankan ìgbà ara là á búra àsìkò ogun là á ṣaàgùn kí lẹ fi ran Sunday lọ́wọ́ ńgbà tó jáde kí lẹ ṣe. ẹ̀yin àfáà tó gbórin tẹ́ ẹ lálùdẹ̀nú tẹ́ ẹ ránṣẹ́ tẹ́ ẹ lè de tíra tó múyán àwa yín tí àárín yín ọ̀ọ́bì yín ẹ̀yin àfáà ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin wòlíì ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ dára yín lójú tẹ́ ẹ lè gbààwẹ̀ 100 tẹ́ ẹ lè sòkè dilẹ̀ níbo lẹ wà nígbà tá a la fẹ́ jáde ká gbèjà àwọn ọmọ ìyá wa ọ̀ọ́bì yín àárín yín ojúmọ́ o. Ganiyu Adam ẹ̀yin OPC lápapọ̀ akínyín OPC akínyín o Mọ̀rúfù láláṣẹ wọn OPC Gani Adam akínyín o Ganiyu Adam láláṣẹ wọn OPC New Era Dagun láláṣẹ wọn ẹ ti pín yẹlẹyẹlẹ kọ̀ọ̀kan wá ẹ parapọ̀ kẹ́ẹ̀sì kan kí ló dé ìran Yorùbá ẹ̀yin OPC àrọ́wọ́ yín inú ìjà tó wà ńlẹ̀ ẹ kàn ń janu náà ni pé kí Gani Adam ó tú yín lẹ̀ lọ́yẹ̀ kẹ́ẹ̀sẹ̀ máa dúró de Ganiyu Adam kẹ́ẹ̀ tó jà fúnra yín ni kí ló dé èmi aláṣáájú ogun kì í kẹ́yìn ogun ń pọ̀ pọ̀pọ̀lọpọ̀ náà ló ti dalẹ̀ nínú yín náà fi ń pa yín dànù lẹ́ni how ẹ rí nǹkan ìran Yorùbá Ọlọ́run nìkan ló kù ká gbójúlé tó lè gbà wá Adékúnlé Àràká mo sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí gbogbo wa ni gbogbo ntọ́ ọba lágbára fi ran Yorùbá lọ́wọ́ gbogbo ntọ́ ọba lè ṣe tá a fi ní ìdẹ̀rọ Haúsá Fúlàní fi ran Yorùbá lọ́wọ́ èyí tẹ̀mí mọ̀ ni mò ń ṣe yìí tí mo lè fi ìran Yorùbá lọ́wọ́ ráwọn ń fújì wa ńgbọ̀jẹ́ kó lóṣèlú ní bọ̀ wọn ẹ̀rí kí wọ́n gbin wọn ò ní gbin ẹbẹ̀ ráwọn agbèrò àwọn MC Olúọmọ gbogbo ẹ̀ káàkiri ìgbà àbò lẹ́rìí wọn tí wọ́n máa gbébọn káàkiri àwọn ọmọ ẹranko àwọn ọ̀dẹ̀ òpònú èèyàn àwọn ọmọ tí ò lọ́pọlọ tí ò ní làákàyè ẹ wá ṣàgbèrò díṣẹ́ gidi torí pé ń rówó gbé fún yín
ilé tẹ́ ẹ bá fi tọ́mọ ìrì ní òwò gbogbo yín àgbọ̀n kankan lẹ́nu yín gbogbo ẹ̀yin agbèrò ẹ̀yin lọ́ba lọ́ba ọ̀rọ̀ kẹ́yìn ẹ̀yin Yorùbá ẹ̀ mọ́ bọ́ba mọ́ ọba lọ́la dé orí àwọn àjòyè ló nílẹ̀kẹ̀ ọrùn ọba lọ́ba lórí ohun gbogbo ìmọ̀ràn láfọ́ba àìsọ̀rọ̀ sọ́ba ẹ jẹ́ káwọn ọba náà fọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn kí wọ́n fìmọ̀ ṣọ̀kan Oòduà nation no going back ni tí ọba ti sóòdùà kọ̀tẹ́lẹ́sàn.